kó sí méjì Àjíbọ́lá area ọ̀rọ̀ tó ń lọ ní Tàbàzó Jíbọ́lá controversy tó ń lọ ní Tàbàzó lórí Fuji area ẹ wo ó dàbí fíìmù ní Àlàbí pàtúrè Paso àti wo pàtú Àjíbọ́lá ní 1996 Àlàbí o stroke 97 yàrá mi pàtúrè Jíbọ́lá kò dẹ̀ ní pẹ́ tán làbájá irin. àṣírí irọ́ tí wọ́n ní Súlè Àlàó Màláíkà pa nípa ìgbà tó bẹ̀rẹ̀ orin Fuji láwọn èèyàn lórí ayélujára ti tú jáde yìí o. Gbogbo wàhálà ẹni tó jẹ́ ọ̀gá tó jẹ́ ẹ̀gbọ́n láàrin àwọn onífújì yìí bẹ̀rẹ̀ nígbà tí Pasuma bẹ̀rẹ̀ sí ní ṣe ayẹyẹ 40 years on stage. Ṣé ẹ tún wá gbọ́ pé Saheed Òṣùpá gan sọ pé Ṣẹ̀fí Àlàó ní ká máa pòun ní bùrọ̀dá Ṣẹ̀fí Àlàó ní ká máa pè ní bùrọ̀dá. Só ní láti jẹ́ pé Súlè Àlàó Màláíkà ju Pasuma lọ nìyẹn lọ́jọ́ orí àbí ọdún tí wọ́n ti ń ṣeré bọ̀ ló fi ju Pasuma lọ. Àwọn èèyàn ní irọ́ ni Màláíkà ń pa ò nípa ọdún tó bẹ̀rẹ̀ sí ní kọrin professionally pé kó lè jẹ́ pé 10 years ló bẹ̀rẹ̀ sí ní kọrin pé gbogbo ìgbà yẹn wọ́n kàn mú wá gẹ́gẹ́ bí àwọn ọmọ tó máa ń kọrin káàkiri pé kò tíì ní band members nígbà ẹ wo ọ̀rọ̀ ń bẹnu fọ́nrán yìí ò tẹ́ máa gbọ́ gbogbo oríṣiríṣi báwọn èèyàn ṣe takò pé ọ̀rọ̀ tó ń sọ yẹn pé kó gbàgbé ẹ̀ pé kò lè máa dọ́gbọ́n àti bá Pasuma dọ́gba. Lórí ayélujára làwọn èèyàn ti sọ oríṣiríṣi nípa ọ̀rọ̀ tí Màláíkà sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ tẹ́ máa rí nínú fọ́nrán ẹ wo nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó o àwọn nǹkan tí àwọn èèyàn sọ ń bí lágbára ẹ já wo fọ́nrán yìí ká gbóhùn lẹ́nu Màláíkà Súlè Àlàó. Welcome to CrossBlog X TV. Remember to like, share and follow us. Ẹ gbóhùn lẹ́nu Súlè Àlàó Màláíkà ẹ gbọ́ interview tó ṣe kẹ́ ẹ wá gbọ́ ohun táwọn èèyàn sọ. Orúkọ mi ni Sulaiman Alao Adékúnlé. Báyìí ni ìpìlẹ̀ mi mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ Fuji. 83 ni mo bẹ̀rẹ̀ sí kọrin Fuji. Mo wà lọ́mọ kékeré bíi 10-11 years nígbà competition Morcas ní Agége pé mo ti kọ́kọ́ ṣe stage mo kọ́kọ́ ti kọrin lórí stage. Ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ nígbà yẹn jẹ́ tẹ̀kọ̀yè mo kọ́kọ́ fi bẹ̀rẹ̀. Iṣẹ́ náà lọ gradually Ọlọ́run ò jẹ́ kí star kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ kí ọkọ̀ wà gbà lẹ́ẹ̀kan náà bọ̀bí ṣe ń ṣe bọ̀ àwọn èèyàn ń tẹ̀lé mi bọ̀ títí tó fi dé níní. Mo rántí pé ọdún àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ gba show mo fẹ́ gba eré wọ́n ti kò wọlé mọ̀ n fẹ́ lọ play fún ní ọjọ́ lọ́dún náà lọ́hùn ní kìlọ̀ pé Arọ́lọ́yà ni so dáa pé jẹun rántí náà 90 naira ni mo gbà. Mo ṣe ní 1993 mo record 1993 but mo release ní 94 yes. Ìfọ̀rọ̀wérọ̀ lẹ́nu Súlè Àlàó Màláíkà. Toyota Corolla ìyẹn ló ní accident ní Abẹ́òkúta lọ́dún náà lọ́hùn tí wàrà Ìsá ẹ̀gbọ́n mi Ọlọ́run bá fọ̀rọ̀ kẹ́ tí wọ́n gbé fún mi lọ́dún náà lọ́hùn Toyota Corolla ni. Fún mi ní àwọ̀dù yẹn mo ṣe ní kọ́kọ́ pé wọ́n fẹ́ fún mi ní àwọ̀dù láyé pé kò fẹ́ gbé àwọ̀dù lé mi lọ́wọ́ báyìí mo rántí mo ṣe ní bọ̀ tí mi rántí ọdún yẹn mọ́. Wọ́n kò ní ti fẹ́ travel America mo kọ́kọ́ lọ and that was 1997 yes. Èmi kò máa ṣe àwọn ọṣọ ni mo ti ń wọ aṣọ pọ̀ mo ti ń wọ aṣọ bọ̀ ti pẹ́ ṣùgbọ́n mi ò rántí ìṣẹ́ láwọn ẹ̀rọ tí mo kọ́ wẹ̀ ṣé láyé ìgbà táwọn wọ rìbọ́ọ̀kì táwọn wọ fílà táwọn yẹn la fẹ́ sọ ni mi ò rántí ìdìsẹ́nà tó jẹ́ gangan àmọ́ Ọlọ́run bá ó fi yẹ̀rọ mi lọ́rùn láti máa wo àwọn nǹkan tó wà òkè inú máa ń dùn gbogbo gbà ni. Tí bá ní rántí náà ṣé ọjọ́ tí mo fojú kan ìlú Amẹ́ríkà tẹ́tẹ́ mo fojú pé this is New York City ṣéjọ́ yẹn ni mo fẹ́ rò ní àbí ọjọ́ tí mo dé tí mo ṣe launching instrument mi
àbí ọjọ́ tí mo kọ́kọ́ ṣe lọ́ǹṣì album pé mi náà tó album ṣe láyé mi pé èmi ni mo ṣe album mi 1993 ni mo ṣe gbogbo àwọn ọjọ́ ńláńlá yìí ọjọ́ tó ń jọ dùnú ni ṣùgbọ́n mi ò ní sọ pé ìjọba yìí nínú gbogbo ẹ̀ olódùn jù àwọn ẹ̀ kò sí ẹni tó bá ti ń gbáre agbádá kejì ẹ̀ náà bọ̀ sí mo ti rí oríṣiríṣi ṣùgbọ́n mi ò ní sọ pé ọjọ́ báyìí lọ́jọ́ tí ọ̀tá mi bàjẹ́ jù because oríṣiríṣi láti rí so ṣíjọ́ ká lọ tó máa lẹ́wọ̀n fẹ́ jà ni ìjọ tó máa lọ tó máa ní àwọn fẹ́ bá irinṣẹ́ jẹ́ ni ṣíjọ́ tá máa lọ tí owó ní sí ni àbí ọjọ́ tí wọ́n kàn dédé wò pé irinṣẹ́ yìí yẹ ká set and blaze so mí ni la fẹ́ rò gbogbo àwọn tí mo sọ lọ yìí. Hakeem Rahman, only this guy can lie. I was born and brought up in Agege, precisely Shofunde bus stop, Morikas Road. I don't know this guy, and I'm 50 years old. How old is this lie boy? 50-year-old. Also, why lying? Kolapo today, some people will just come to comment section without knowing nothing about the person that is talking. Malaika, senior Pasuma in Fuji music with 1 year. We all know that Pasuma is older than him, but that doesn't mean that Pasuma started music before him. I'm a fan of both of them, but we must talk the truth when they interview Pasuma on how he started music. He said when Wasiu Ayinde released Talaso 1. Lukman Maruf says, laugh aloud. A 50-year-old of today was 9 years old as at 93. Oga said 10, 11 years. Mala defined all means to be contemporary with Paso and Co. And no matter how you lie, they are your boss and big bro. The year you start music is the year you are hiding. The year you collected 19 naira for a show. Many of you will soon create wahala between Malaika and Paso because I didn't know you people's problem. To be on stage is not by age or necessary to own a band, but the first day a musician mounts a stage and sing for a crowd and get paid, that's the date he will be counting, not by record numbers he made. Let's be guided, but I blame Malaika because he had made himself stooge of Paso long time. Talabi Moshood Arolo says, Irokpo, which record then take no you? Gongon, you dey take style tell us say you be Pasuma mate, sure. Olalekan Adegboye, Malaika is telling lies. He was born in 1974. The 10 years on stage at Agege Morikas. Are you singing Fuji at that time? Just among those children that stars gather to sing and collect money from the guests. Malaika, is that what you counted as when you started Fuji, which is your career? Please don't let us be deceived. Why lying? Aderin Ledamilari Babuniro 2024. Singing on stage. This is from Victor Kade. Singing on stage at 10 doesn't make you a professional Fuji artist. You have no band or band members. It's just like when 6 or 10-year-old boy playing football on the street or for primary school now calls himself a professional football player. Òun nìyẹn ẹ̀yin èèyàn wa, ẹ ti gbọ́ gbogbo àlàyé táwọn èèyàn ṣe tí wọ́n fi ní Àlàó Màláíkà ń parọ́ ni o, ẹ̀rí gbọ́ lágbára. Pẹ̀lú gbogbo nǹkan táwọn èèyàn sọ yìí, a jẹ́ pé Súlé Àlàó Màláíkà fúnra ẹ̀ ní láti padà jáde lẹ́ẹ̀kan sí láti wá ṣàlàyé bọ́rọ̀ ṣe jẹ́ gangan. Ìgbà wo gangan ló bẹ̀rẹ̀ sí ní gba owó tó bẹ̀rẹ̀ sí kọrin professionally, nítorí nǹkan táwọn èèyàn ń tẹnu mọ́ pé kò dárúkọ rẹ̀ o, wípé ọdún tó bẹ̀rẹ̀ sí kọrin lórí stage gangan tó sì ń gba owó gẹ́gẹ́ bí olórin. So òun lẹ ti gbọ́ yẹn ẹ̀yin èèyàn wa, drop comment and remember to like, share and follow us. Thanks for watching. À ń lọ fún ìpolówó ọjà pé WhatsApp number page yìí. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run, ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ, òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù, ẹ máa rí ìyanu.